Welcome, good morning, good afternoon, good evening, wherever you are listening to me from. Thank you for watching all our videos. Thank you for your likes. Thank you for your comments. We appreciate you. Honestly, we appreciate you. And if you're new here, we're happy you find us. Please do not forget to hit on that notification button. Do not forget to hit on that notification button so that you will not miss out on our next and upcoming videos. Shaka, ojo shaka. Tó bá máa jọ ṣoko, kò jọ ṣoko. Ọ̀ṣàkà ṣoko kò ń ṣe nǹkan tó dáa. Ó máa ń ṣẹlẹ̀ láàárín àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ náà. Ọ̀rẹ́ kan a máa bọ́ ọ̀rẹ́ kan ṣe. Ọ̀rẹ́ mi lélẹ̀, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lélẹ̀. Ìjà máa ń ṣẹlẹ̀. Torí pé ìwà àti ẹ̀lẹ́ níjà, èmi àti ẹ̀ ò níjà. Gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò kí ń jẹ́ kógun tán lẹ̀. Ṣé mọ̀ pé tí irú nǹkan tán ṣe yẹn ń sìn, táwọn ẹlòmíì bá tún gbé lọ bá Alhaja Lizzy pé ẹ wo comment section àti ẹ má sọ yẹn, ẹ sọ̀rọ̀ natural, ẹ sọ̀rọ̀ pọ́n fẹ́ gbé lọ fún lágbájá ògbé lọ, ẹ kò sọ̀rọ̀ straight. Ẹni kò sẹ́ni tó wà lórí social media táàkì máa ń. Natural náà ni mò ń sọ yìí pé nǹkan tí mò ń sọ náà nìyẹn wípé gbogbo kíní náà kò kí ń jẹ́ kógun tán lẹ̀. Téèyàn bá ti sọ pé kí bíbá yìí ni mo dúró síbẹ̀ kò dẹ̀ gbójú ẹ̀ kó kájú ẹ̀ ńlẹ̀ ni. Mo ṣe pé torí pé wọ́n ṣe kíní kan bí kan ojú mi ò gbà, èmi gbogbo ọmọ ayé lọmọ mi, gbogbo ọmọ ọ̀run lọmọ mi, gbogbo yẹn náà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò láìkí ẹ̀. Gbogbo kíní náà ló ń pè ní fracas lójú mi because ẹni mo ṣe tẹ́lẹ̀ ọ̀la mo ṣe tẹ́lẹ̀ ọ̀la tó bá ti dọ̀la mo tún padà sódò ilé a ṣe padà sójú kan náà. Original fracas. Wàhálà yìí náà ò ní tán lẹ́nu ẹ dẹ̀ fẹ́ kí wàhálà tán lẹ̀, báwo ló ṣe fẹ́ tán? Kò lè tán náà. So èmi ò rí nǹkan tó ṣe yẹn pé nǹkan tó make any sense ni to me o kò make sense kankan but bó ṣe mọ tí wọ́n ṣe lọ́ ṣe ṣípè yẹn so that is my own submission. Thank you ma. Èèyàn búlì ẹ̀ ó bẹ́ síta ni bí ìtẹ̀rọ̀ pé ìjọ yẹn kọ́kọ́ omi ó ṣe kíní kan ara àbòsí náà kọ́ yẹn ni àfìgbà tó tún yá ló tún lòun ní godmother ẹ̀ ìwọ ló ń ṣe godmother gbogbo àwọn ọmọ fáwọn ọmọ ọlọ́mọ lẹ̀ má ṣe godmother ọmọ kankan mọ́ because ó dàbí pé o ò lè ṣe apá bí kò tún ṣe apá bí bẹ̀ yẹn má ṣe godmother ọmọ kankan mọ́ because you are adding more fire to the you are adding more fuel to the fire burning because o ti ń take a side àwa táwa ń bì yà take a side bí Lizzy Anjorin ṣe nǹkan lọ́la tí ò bá ṣe tí ò bójú mu á sọ. Ẹni sọ pé kí ló á sọ ó ṣe nǹkan tí ò dá lọ́la á sọ. If she does anything bad we will say about it and that is how it should be. Tó bá ṣe pé ní o fẹ́ jẹ́ kí náà pé o fẹ́ wà neutral when you support the first side mú títí ẹ̀ fún nítorí ṣe tó bá second side ìwọ náà mú tiẹ̀. Nígbà tí ìyẹn búlì bàbá Mohbad kí ló yẹ tí ò jáde fún bàbá Mohbad pé ẹni tọ́mọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú ẹ ṣàánú ọmọkùnrin yìí abiyamọ ò ṣe yẹn o. Abeg àbòsí nìyẹn jàre tí mo fẹ́ sọ nìyẹn jàre sis. Yeah, thank you. Ṣé mọ̀mí BJ wà ń bẹ abẹ́ tí gánú lọ́bù mí báyìí? BJ mi sẹ́. Ó wà ń bí. Ntẹ́mi rí sọ ní pé àǹtí Yínká number one wọ́n ṣèpolówó ọjà ọ̀tán ṣẹ̀gbẹ́ síta ni. Ẹ mọ̀ pé ẹni tán support tán fi lọ́n sọ̀rọ̀ sí Kẹ́mi Olúlọ́yọ̀ artist ni àwọn náà dẹ̀ ṣe fíìmù kan síta. Wọ́n dẹ̀ mọ̀ pé ẹni tí bíkẹ́ ó ní èrò tó lè bá àwọn wo fíìmù yẹn. Ṣé mọ̀ kóun ṣáà lè tajà tiẹ̀ lòun tó ṣe lọ gbé Kẹ́mi Olúlọ́yọ̀ síta kán lè mọ̀ kóun support ẹ̀. Okay, wọ́n ṣe fíìmù wọ́n ṣe fíìmù. Fíìmù that is number one. Number two ó ṣe fíìmù kan ni so ṣe fíìmù kan so ó dẹ̀ ti ń sọ pé káwọn èèyàn bá àwọn wò kán bá àwọn wò. In fact mo jẹ wà lọ́dọ̀ Zima lọ́jọ́ ìgbà tó fi wá bá Zima pé ẹ̀jẹ̀ bá mi sọ fáwọn fáǹsì nǹkan ló bá mi wò ọjọ́ ìgangan ni mo wò. So àwọn náà nǹkan tóun try ti ṣe nìyẹn pé at least kán lè bá àwọn wò fíìmù yẹn that is number two ni pé nígbà tí Kẹ́mi Olúlọ́yọ̀ jáde tó sọ̀rọ̀ tó sọ ìdùnnú ẹ̀ nítorí ti ṣe fún Kẹ́mi Olúlọ́yọ̀ for years time ló ṣe lè pour it out. She understand? Nítorí ṣe fún Kẹ́mi Olúlọ́yọ̀ for years time ló ṣe lè pour it out. Time ló ṣe ní ààyè kó mọ̀ pé òun sì fi sí ní tì níbi tó ti lè àràzọ tó ti. Wọ́n ti gbọ́ ọkùnrin òde orí. Àti Yínká dẹ̀ jáde tó address matter yẹn pé kí Kẹ́mi Olúlọ́yọ̀ kó má bú ọmọ ẹni tí bí
nígbà tí ẹni tí bí wá jáde níjẹta àbí jẹrin tó dẹ̀ tún gbọ́ bí ẹni tó jẹ́ gbọ́ bí Ìyábọ̀ ṣe sọ̀rọ̀ sí ọmọ Kẹ́mi Olú tó ṣe sọ̀rọ̀ sí Kẹ́mi Lọ́yọ̀ tó tún bú àwọn ọmọ ẹ̀ ó yẹ káàtì nǹkan náà bọ́ta kan tó àdírẹ́sì Ìyábọ̀ pé nǹkan tá a ṣe ń bá Kẹ́mi Lọ́yọ̀ sí jà nítorí ọ̀rọ̀ ẹ̀ òun tó padà lọ ṣe fún Kẹ́mi Lọ́yọ̀ kó tó sọ̀rọ̀ sí Ìyábọ̀ náà the same elder son kó tó sọ̀rọ̀ sí Ìyábọ̀ náà wípé mi ò láìkẹ́ ẹ má fọmọ yín jà mọ́ ẹ fa àwọn ọmọ ọlọ́mọ lè tẹ́ bá máa bára yín jà ẹ bára yín jà ṣe mọ̀ ó yẹ kó jáde kó ṣe ojú méjèèjì. ẹ má dùn mí owó ṣòwò yàtọ̀ ṣé àti káwé kọ àdírẹ́sì. so definitely sí nígbà tó ṣe ti Kẹ́mi lọ́ní Kẹ́mi gbọ́dọ̀ sọ̀rọ̀ sọmọ èèyàn kan kókò gbọ́dọ̀ gbọ́mọ èèyàn kan nígbà tí ẹ náà jáde ní jẹ́rìí sí tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Kẹ́mi tó bu tó lálẹ́ àwọn ọmọ ẹ̀ so yẹn ló ní audacity láti ṣe anybody ò lè question ẹ̀. ṣọ́yẹ́ yín kan tí mò ń sọ so nǹkan tí mo rí pàǹtí yín ká fi jẹ̀bi ni àdẹ́yìn àti yín ká ẹ sọ wípé gbogbo àwọn ọmọ tó wà lórí social media ọmọ yín ni so it's better tí anything bá ti ń ṣẹlẹ̀ ẹ má dá sí ọ̀rọ̀ social media ẹ máa ṣe kọ́ọ̀lì okó àtòbó yín lọ